ètò kan tó tèmi létí ètò olómi ọgbọ́n ni ọmọ òye nìkan o ẹwà kan fìdílé àbíkẹ́ fìdílé kan kálẹ̀ rẹ̀ kọ́kọ́ o lórí ètò yóò. lórí ètò Olúṣọlá olómi ọgbọ́n. ọmọlé ìwé o ẹ fara yín balẹ̀ kẹlẹ̀ rẹ̀ kọ́kọ́ o lórí ètò yóò. àtẹ̀yìn àgbàlagbà ẹ jẹ́ kájọ máa gbọ́ ètò Olúṣọlá ní olómi ọgbọ́n o. olómi ọgbọ́n ètò ìyẹlẹ ìkànnì. ètò kan tó tèmi létí ètò olómi ọgbọ́n ní ọmọ òye nìkan o ẹwà kan fìdílé àbíkẹ́ fìdílé kan alẹ́ rẹ̀ kọ́kọ́ o lórí ètò yóò. alẹ́ rẹ̀ kọ́kọ́ rẹpẹtẹ o lóní jàmbó rẹpẹ. àtẹ̀yìn àgbàlagbà ẹ jẹ́ kájọ máa gbọ́ ètò Olúṣọlá ní olómi ọgbọ́n. oríṣiríṣi àdánwò ló kún nínú ayé yìí ní tòótọ́ oníkálukú abitiẹ̀ lára oníkálukú agbá tiẹ̀ á sì máa bá tirẹ̀ lọ bẹ́lẹ́dùmarè ṣe dálé ayé yìí bí funfun bó ṣe gbójú ọ̀run kan bó bá dọwọ́ alẹ́ dúdú náà wá ṣe tiẹ̀ kò wá ṣe bí dúdú ṣe pẹ́ tó ojú máa ń mọ́ ọ̀yálà ṣe rí i k'Ẹlẹ́dùmarè kó ṣàánú gbogbo àwọn amúlùúdùn wa pátápátá kó dákun kó dábọ̀ kó yé pa wọ́n lẹ́kún nítorí pé àwọn tó jẹ́ amúlùúdùn bí wọ́n bá ń sọ ìrírí wọn tàbí tá a bá ń rí ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó ṣẹlẹ̀ sí wọn tó jẹ́ bí nǹkan tó gbòmìjé lójú èèyàn tó sì jẹ́ pé bẹ́ẹ̀ wọn ò kó rẹ̀wẹ̀sì wọn ò jáwọ́ wọn ò fà sẹ́yìn nínú iṣẹ́ tí wọ́n ń ṣe fún ìlú láti máa jẹ́ kínú ìlú dùn láti lè máa jẹ́ ká wa èèyàn ká máa kẹ́kọ̀ọ́ látara nǹkan tí wọ́n ṣe èmi á máa gbóṣùbà káre fún wọn nítorí pé wọ́n dàbí ẹni tí ẹ̀gún gún lẹ́sẹ̀ nínú oko tí ò lè pariwo tí ò lè kígbe síta àmúmọ́ra nìṣó tí eégún bá só nínú ẹ̀kú nítorí pé òun ti ka lára rẹ̀ nìkan ni yóò máa gbóòórùn ìṣú ọ̀hún ẹ kú dédé àkókò yìí o níbi gbogbo tẹ̀tí ní àǹfààní àti máa gbọ́ mi tí n bá sọ fún yín pé gbajúgbajà òṣèré àgbà òṣèré Alápinni òòṣà eléyìí táwa mọ̀ tí máa ń múlùú dùn tá a máa ń kẹ́kọ̀ọ́ látara àwọn eré orí ìtàgé tí wọ́n máa ń ṣe wọ́n pàdánù ọmọ méjì síbẹ̀síbẹ̀ wọ́n jáwọ́ iṣẹ́ wọ́n ní ìpèníjà débi wípé odidi ọdún kan ni wọ́n sọ wípé àwọn ò lè sunrun àsùndọ́kàn bẹ́ẹ̀ wọ́n jáwọ́ iṣẹ́ ṣé ẹ mọ̀ pé kò pẹ́ yìí òun ni màmá Péjú Ògúnmọ́lá ló pàdánù ọmọ tiẹ̀ náà tó jẹ́ ọmọ kan ṣoṣo ní kò pẹ́ yìí la rí fọ́nrán Bùnmi omijé ojú mi tó wà nínú alagbalúgbú àìsàn kábíyèsí Olódùmarè tí bàbá Ganiu Nafiu Alápinni òòṣà òun náà là ń gbọ́ ní dédé àkókò yìí o ẹ̀wọ̀n kan fìdílé tàbí kẹ́ fìdílé kan lára àwọn nǹkan tá a mú lọ́tún àti lósì pàápàá jùlọ nínú ìfọ̀rọ̀wérọ̀ kan tí wọ́n ṣe pẹ̀lú bàbá yìí ìyẹn Alápinni òòṣà ni wọ́n ti sọ ìpèníjà wọn yìí ó wá ta mí lára débi wípé gbogbo amúlùdùn pátápátá k'Ẹlẹ́dùmarè má bà wá nú jẹ́ o
tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tẹ̀yin ń darapọ̀ mọ́ mi lórí ìkànnì Olómi Ọgbọ́n TV, ẹ má ṣaláì subscribe sórí ìkànnì yìí. Ẹ dákun, ẹ bá wa like ẹ comment sábẹ́ comment section. Ẹ jẹ́ kí àwọn tí wọ́n jẹ́ amúlùdùn tí wọ́n bá ń wo fọ́nrán fídíò yìí kí wọ́n mọ̀ wípé àwa tá à ń wò wọ́n akúdùn wọn pọ̀. A máa ń jẹ̀rora eléyìí tí wọn náà máa ń jẹ. Àwọn tẹ́gùn ń gún lẹ́sẹ̀ tí wọn ò lè pariwo àmúmọ́ra. Kí wọn o. Olúṣọlá Ìṣọ̀lá ló kọ mi, Oyènẹ́kàn ló kọ bàbá mi, Olómi Ọgbọ́n làwọn èèyàn pè mí. Ọmọ ará Akéni mi mà tó méjì ọmọ ẹrú ni sì ni ẹ̀kọ́ kì í sì nìyàn. Agbóhùnṣeré tíátà yìí tó kọ wọn ń jẹ́ Alàgbà Gàníù Nọ́fíù tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí Alápinì Òòṣà ni wọ́n ṣàlàyé nǹkan tí ojú wọn rí lásìkò àárẹ̀ kan tí wọ́n ṣe. Kódà wọ́n sọ ọ̀pọ̀lọpọ̀ ohun tó ṣẹlẹ̀ síbẹ̀ tí wọ́n jáwọ́ nínú iṣẹ́ eré ní ṣíṣe. Ọmọ méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ni Alápinì Òòṣà pàdánù o, tí wọn kì í ṣọmọdé o. Àgbàlagbà ọmọ ni àwọn ọmọ yìí. Omijé gbojú Alápinì Òòṣà kan, ṣùgbọ́n akọ igi ń sóje. Kí ni a ti gbọ́? Wọ́n dúró wámúwámú lórí ẹsẹ̀ wọn kó sì máa tẹ̀síwájú àti múnú àwọn ènìyàn dùn. Ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíà tilẹ̀ rò pé ṣebí iṣẹ́ wọn ni, wọ́n ṣà ń gbowó lórí rẹ̀. Bẹ́ẹ̀ ni ní tòótọ́ ni. Ṣùgbọ́n lẹ́nu iṣẹ́ wọn yìí, ó pẹ̀lú nǹkan tó ń tún inú ìlú ṣe, tí ò jẹ́ kí ìlú ó ti bàjẹ́, tí ò jẹ́ kẹ́lòmíì ó ti pokùnso. Alápinì Òòṣà sọ ọ̀pọ̀lọpọ̀ ìrírí wọn nígbà tí wọ́n ṣe ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú wọn lórí ìkànnì YouTube ti Jeff Owólẹwà TV. Ẹ mọ̀ pé Jeff náà jẹ́ kan lára àwọn òṣèré, ṣùgbọ́n tí àwọn náà tún jẹ́ YouTuber báyìí. Ibẹ̀ ni wọ́n ti ń ṣàlàyé ìrírí wọn, ni wọ́n ti ń ṣàlàyé ohun tójú wọn rí. Kábíyèsí Olódùmarè. Bí wọ́n ṣe pàdánù ọmọ méjì gọ̀lọ̀tọ̀gọlọtọ̀, àgbàlagbà ọmọ táwọn náà tún fi wà nínú àìsàn. Ẹ báwo ni abiyamọ ṣe máa pàdánù ọmọ àgbàlagbà? Kò rọrùn. Mo kí àwọn òṣèré o tí wọ́n ní irú ìpèníjà yìí tó sì jẹ́ pé wọ́n tún sì ń dúró lórí ẹsẹ̀ wọn. Wọ́n tún sì ń ní àǹfààní àti padà sẹ́nu iṣẹ́. Àwọn kan wà tó jẹ́ pé kò rọrùn fún wọn, wọn lè padà sẹ́nu iṣẹ́ o. Kí là á ti rí, kí là á ti gbọ́, báwa láti pè é. Ẹlòmíì ò rárá gbé sí. Ẹ wo ọjọ́ kìíní àná tí Péjú Ògúnmọ́lá tí wọ́n kọ́kọ́ wá àyè fi ṣọ̀fọ̀ ọmọ wọn. Ẹ wá wò ìgbà tí wọ́n jáde pẹ̀lú inú dídùn wípé àwọn ṣetán àti padà sọ́dọ̀ àwọn olólùfẹ́ wọn. I don't know, maybe other people are feeling what I'm feeling. Lẹ́gbẹ̀ẹ́ kan, báwo ló ṣe máa rí? Lóòótọ́ àti lódodo, lójoojúmọ́ làwọn èèyàn ń padà lọ sọ́dọ̀ Ọlọ́run Olódùmarè. Lójoojúmọ́ láti ń bí ọmọ tuntun sí. Lóòótọ́ àti lódodo ni wípé àwọn tí wọ́n jẹ́ ìràwọ̀, nítorí pé wọ́n jẹ́ ìràwọ̀ láti mọ̀ nǹkan tí ó ń ṣẹlẹ̀ sí wọn. Wọn míì wà tó jẹ́ pé àmọ́ wọn tá a sì mọ̀ nǹkan tí ń ṣẹlẹ̀ sí wọn. Lóòótọ́ ni.
ṣùgbọ́n ká wo ipa tí wọ́n ń kó nínú ìlú, ká wo ipa tí wọ́n ń kó nínú ìgbésí ayé ẹnìkọ̀ọ̀kan wa, ká wo ipa tí eré orí ìtàgé tó ń kó yàtọ̀ sí wípé wọ́n fi ń ṣe é, wọ́n fi ń gbowó lẹ́nu iṣẹ́ wọn. Ẹ já wo ipa tó kó nínú ìgbé ayé ẹ̀dá ènìyàn, ká wá wo àwọn tí ń ṣe é. Ṣé ẹ mọ̀ wípé bí wọ́n bá kẹ́dùn, a gbọ́dọ̀ kẹ́dùn pẹ̀lú wọn. Àwọn dókítà nísìnyí wọ́n ti ń prescribe comedy script fún àwọn èèyàn gẹ́gẹ́ bí oògùn. Tí wọ́n bá ti fún wọn lóògùn tó bá ní kí wọ́n sinmi, ọ́ ní ó yá, ẹ máa wo àwọn skit tó máa pa yín lẹ́rìn-ín. Ṣé bàbá Alápinni òòṣà náà, òun náà wà lára àwọn tó tún ń ṣe skit pẹ̀lú àwọn ọ̀dọ́langba tí wọ́n ń ṣe skit nísìn? Tí wọ́n tún wá sọ̀rọ̀ nípa àìsàn tó ṣe wọ́n fódìdí ọdún kan gbáko, wọ́n náà wọn ò lè sùn mà ní. Àárọ̀, ọ̀sán, alẹ́. Èèyàn á pàdánù ọmọ méjì, Ọlọ́run má jẹ́ á rí irú rẹ̀ mọ́ o. Gbogbo ojú tó ń gbọ́ mi pátápátá, gbogbo ojú tó ń wò mí, gbogbo etí tó ń gbọ́ mi, lágbára àṣẹ Èdùmàrè, ẹ ní sunkún ọmọ o. Iná ọmọ ò ní jó wa, àní fọwọ́ wa méjèèjì àní fi gbọ́mọ sí láṣẹ Elédùmarè, agbára ọba mi òkè. Kò rọrùn mọ́tàtọ̀. Nínú ìfọ̀rọ̀wérọ̀ yẹn, wọ́n tún láǹfààní àti bí wọ́n lè rí ọ̀rọ̀ kan tó jẹ́ ọ̀rọ̀ òṣèlú. Ṣé ẹ mọ̀ pé bàbá Alápinni, Lálùdé, Ọláìyá Igwe àtàwọn míì wọ́n campaign fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu tí wọ́n wà lórí àlééfà gẹ́gẹ́ bí ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ báyìí. Ṣùgbọ́n gbogbo wọn yìí náà ni wọ́n padà wá complain wípé ààrẹ ò ṣe nǹkan kan fún wọn. But to my surprise, bàbá Alápinni ò ṣàtúnṣe sọ wípé fún sáà kejì o, ààrẹ Bọ́lá Ahmed Tinubu làwọn á tún tẹ̀síwájú láti ṣàtìlẹ́yìn fún. Pé lóòótọ́ wọn gbowó fún wọn. Ìyẹn kọ́ ni mo fẹ́ wá sọ, ọmọkọ̀ mẹ́nu bà á nítorí pé ó wà lára àwọn ìbéèrè tí wọ́n bi wọ́n. Ṣùgbọ́n á wù mí kí gbogbo ojú tó ń gbọ́ mi pátápátá, ẹ bá ń ṣe gbólóhùn àdúrà lábẹ́ comment section fún bàbá Alápinni òòṣà, wípé k'Elédùmarè kó dá ìkólọ wọn padà lọ́nà tí wọn ò nérò. Kò sí bí ọmọ ṣe máa padà bọ́ ṣe máa bí àwọn ọmọ yẹn o, tí ó sì máa dàgbà tó àsìkò yìí o. Ṣùgbọ́n Ọlọ́run mọ bó ṣe ń ṣe nǹkan rẹ̀. Irun ò sì ní sí ní gbogbo orí apá, irun á sì kún gbogbo irùngbọ̀n. Ẹlòmíì ò ní nírùngbọ̀n bíi tèmi báyìí, ṣùgbọ́n irun orí rẹ̀ á kún fọ́fọ́, á kún déwájú báyìí bí irun tèmi báyìí. Ọlọ́run mọ bó ṣe ń dín nǹkan láwọn ibì kan. Ẹ kọ̀ bá ń ṣe gbólóhùn àdúrà fún bàbá alàgbà Gani Onofio Alápinni òòṣà, tí gbogbo á mọ̀ sí Alápinni òòṣà. Gbogbo wa la mọ ipa tí wọ́n ń kó. Tó bá jẹ́ ká ṣeré tó mọgbọ̀n lọ́wọ́, tó mọgbọ́n dání, wọ́n wà ń bẹ̀. Kódà àwọn eré adẹ́rìnpòṣónú tí wọ́n ń ṣe ní ìsìn skit,
tí àwọn ọ̀dọ́ yẹn ń lò wọ́n sí. Wọ́n fill in the gap dáadáa. Gbogbo abiyamọ ayé pátápátá àní fojú sunkún ọmọ. A sì ń gbà á ládùúrà fún ẹ̀ka amúlùdùn ní ilẹ̀ wa. Wọ́n múnú èèyàn dùn ni wọ́n múlùú dùn ni. Ilé tiwọn náà ò ní dàrú, ilé wọn kò ní sùn kíkan láṣẹ Elédùmarè. Ọmọ méjì láàrin ọdún kan pẹ̀lú àìsàn láàrin ọdún kan. Títa wọn wọ̀nyí láàrí tá a gbọ́ o, tá a gbọ́ tá a rí o. Àwọn kan wà bẹ́ẹ̀ tó jẹ́ lábẹ́nú táwọn míì ò tẹ kòkò tẹ wọ́n láti sọ́npa ẹ̀ látàrí àwọn ìpèníjà tí wọ́n face in one way or the other. Ẹ̀bẹ̀ là ń bẹ Olódùmarè kó dákun nínú àánú rẹ̀ kó kọjú sí wa sílọ. Ẹni tó bá máa kú kó dàgbà kó darúgbó. Èdùmàrè kó má járí kú ọ̀wọ̀ọ̀wọ́ o. Gbogbo àwọn àgbà òṣèré ní fọwọ́ yín gbọ́mọ sí mọ́. Àwọn ọ̀dọ́ òṣèré náà inú ò ní fọwọ́ yín gbọ́mọ sí. Àwa náà ti kálára, àwa náà ní fọwọ́ gbọ́ agbọ́mọ sí. Gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tí ẹ̀ ń wò wá nílé àti lẹ́yìn odi, ní fọwọ́ yín gbọ́mọ sí láṣẹ Elédùmarè. Ẹkún òṣì ò ní jẹ́ tiyín lágbára ọba mi òkè. Ẹ má gbàgbé, ẹ bá mi fi èròǹgbà yín ṣọwọ́ sábẹ́ comment section. Èròǹgbà yín tí mo sì fẹ́ kẹ́ ẹ fi ṣọwọ́ òun náà ni kẹ́ ẹ ṣe ládùúrà fún alàgbà Ganiu Nọ́fíù tí gbogbo wa mọ̀ sí Alápinni òòṣà, wípé k'Elédùmarè kó tù wọ́n nínú o, ká má sì ríru rẹ̀ mọ́ lágboolé àwọn amúlùdùn láṣẹ Elédùmarè. Ẹ má gbàgbé láti subscribe sórí ìkànnì Olómi Ọgbọ́n TV. Bẹ́ẹ̀ sì rí, ẹ bá mi share ẹ̀ ká lè ṣàdúrà fún Alápinni òòṣà. Àyè ṣí sílẹ̀ fún ìpolówó ọjà o, láti pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tó ń lọ tó ń bọ̀ lójú amóhùnmáwòrán yìí, tàbí kẹ́ bá mi sọ̀rọ̀ lórí WhatsApp kájọ sọ̀rọ̀ ńbẹ̀ nítùbínùbí. Lágbára àṣẹ Èdùmàrè ní sáré wára wa o. Ẹkún òṣè ìbànújẹ́ kò ní jẹ́ tiwa láṣẹ Elédùmarè. Gbogbo wa pátápátá ní kánjú kú bọ́dún yìí ṣe ń lọ sópin. Ẹ̀mí wa ò ní bá lọ láṣẹ Elédùmarè. Èdùmàrè á wà pẹ̀lú wa lágbára ọba mi òkè. Títí di ìgbà tá a fi pàdé, ire ayọ̀ àtàláfíà la fi pàdé o. Olúṣọlá Ìṣọ̀lá ló kọ mi, Oyènẹ́kàn ló kọ bàbá mi. Olómi Ọgbọ́n lọ́wọ́ èèyàn ń pè mí. Èmi mò ń sọ pé láyọ̀láyọ̀ la máa pàdé. Ó dàbọ̀. Ètò kan tó tèmi létí, ètò Olómi Ọgbọ́n ni ọmọ Oyènẹ́kàn o. Ẹ̀wà kan fìdílé, Àbíkẹ́ fìdílé kan, kálẹ̀ rẹ̀ kọ́kọ́ o lórí ètò yóò. Lórí ètò Olúṣọlá Olómi Ọgbọ́n. Ọmọlé ìwé o, ẹ fara yín balẹ̀, kẹ̀lẹ́ rẹ̀ kọ́kọ́ o lórí ètò yóò. Àtẹ̀yìn àgbàlagbà, ẹ jẹ́ kájọ máa gbọ́, ètò Olúṣọlá ní Olómi Ọgbọ́n o. Olómi Ọgbọ́n, ètò ìyẹlẹ ìkànnì. Ètò kan tó tèmi létí, ètò Olómi Ọgbọ́n ní ọmọ Oyènẹ́kàn o. Ẹ̀wà kan fìdílé, Àbíkẹ́ fìdílé kan, kálẹ̀ rẹ̀ kọ́kọ́ o lórí ètò yóò. Kálẹ̀ rẹ̀ kọ́kọ́ rẹpẹtẹ o lóní jàmbúrẹ́tẹ. Àtẹ̀yìn àgbàlagbà, ẹ jẹ́ kájọ máa gbọ́, ètò Olúṣọlá ní Olómi Ọgbọ́n.